nínú PDP ta lọ̀gá àgbà òní lọ́jọ́ pé nígbà tí òde ìnáwó bá fẹjú nígbà náà làwọn onílù yóò ti gọ̀ǹgọ́ bọ̀lù tí wọn yóò sì máa pé lónìí lọ́jọ́ pé lónìí lọ́jọ́ pé ohun tó ń gbé fòkẹ̀fòkẹ̀ nínú yín lónìí lọ́jọ́ pé bó ti rí nínú ẹgbẹ́ PDP báyìí gan rèé lónìí ni lálà yóò lù tí akutuku yóò hù bóyá Nyesom Wike tí ṣe mínísítà ABUJA àti àwọn èèyàn tirẹ̀ lóní ẹgbẹ́ òṣèlú tó jẹ́ olórí ẹgbẹ́ àwọn alátakò ní Nàìjíríà báyìí ni o ìyẹn PDP tàbí Ṣèyí Makinde tí ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ àti àwọn èèyàn tirẹ̀ òní ni wọn yóò mọ̀ o dandan ni kí nǹkan kan ṣẹlẹ̀ lónìí yìí bó bá jẹ́ àwọn Ṣèyí Makinde ló borí àjẹ́ pé ẹgbẹ́ PDP yóò rẹ́sẹ̀ fi dúró wọn yóò sì lè máa bá ipò wọn lọ àmọ́ bá ṣe pé àwọn Wike ni wọ́n borí kò sí tàbí ṣùgbọ́n níbẹ̀ òní yìí náà ni ẹgbẹ́ PDP yóò túká yóò sì dàbí ọ̀pá láńbá ọtí òyìnbó tó fọ́ tí bàbá sọgbásọgbá kan kò ní lè rí sọ. kókó ọ̀rọ̀ ni pé àwọn apàṣẹ ẹgbẹ́ PDP National Executive Committee NEC fẹ́ ṣèpàdé wọn lónìí wọ́n ti dájọ́ ọjọ́ pé wọ́n dá ìgbàkò àmọ́ Wike pẹ̀lú àwọn èèyàn tiẹ̀ ní ìpàdé náà kò ní í ṣeé ṣe. ìjà tó ti wà nínú ẹgbẹ́ PDP láti ọjọ́ yìí tí wọ́n fà á tí kò fà tí wọ́n so tí kò so òní ọgbọ̀njọ́ oṣù kẹfà ọdún 2025 yìí ló dàbí pé ìjà náà yóò rí ibìkan forí sọ tí àwọn tí wọ́n bá sì mọ̀ pé inú ẹgbẹ́ náà làwọn yóò dúró sí yóò rí ẹsẹ̀ fi múlẹ̀ níbẹ̀ tí àwọn tí wọn kò bá sì lè dúró yóò wá ibìkan gbà lọ. kò sí ẹni tí kò mọ̀ pé láti ọdún 2022 tí wọ́n ti ń palẹ̀ ìdìbò ààrẹ ti 2023 mọ́ nílẹ̀ yìí ni wàhálà ti bá ẹgbẹ́ PDP. Abubakar Atiku ní dandan ní kí òun dupò ààrẹ Wike náà ní dandan ní kí òun dupò ààrẹ nítorí pé àwọn gómìnà PDP kan rí i pé ìrẹ́jẹ ni pé kí Atiku tún dupò ààrẹ láti ilẹ̀ Haúsá wọ́n tẹ̀lé Wike pé ẹ̀yìn ẹ̀ làwọn dúró sí pàápàá nígbà tí Atiku lu òun Wike ní jìbìtì lásìkò ìbò abẹ́lé tó sì di ẹni tí ẹgbẹ́ PDP fà kalẹ̀ láti du ipò náà. Wike wá lo àǹfààní àwọn gómìnà tó tẹ̀lé yìí ó sì fìyẹn di ọ̀rẹ́ aṣíwájú Bọ́lá Tinubu wọ́n sì jọ ṣiṣẹ́ títí tí Tinubu fi wọlé bí ààrẹ. láti ọjọ́ náà ni Wike ti di ọ̀ràn gòdògbò sí PDP lọ́rùn àgàgà nígbà tí Tinubu fi ṣe mínísítà fún ìlú Àbújá. kíá ni ọ̀rọ̀ inú PDP ti di ẹgbìnrin ọ̀tẹ̀ tó jẹ́ bí wọ́n ti ń pàkan lọ́kàn rúwé. ní gbogbo àsìkò ìdìbò yẹn Ẹ̀yọ̀chà Ayù tí òun náà wá láti àríwá ni alága PDP. lára ìjà tí wọ́n sì ń bá Àtíkù jà nìyẹn pé báwo lòun tí òun fẹ́ du ipò ààrẹ yóò ṣe wá láti north tí alága ẹgbẹ́ náà yóò tún wá láti ibẹ̀. Àtíkù takú ṣá o bẹ́ẹ̀ náà ni alága ẹgbẹ́ náà ìyẹn Ayù ó ní kò sí ohun tó burú bí òun bá wà nípò alága tí ẹni tí yóò du ipò ààrẹ náà bá ti ilẹ̀ Haúsá wá. ẹnu ìyẹn ni wọ́n wà tí wọ́n fi dìbò ààrẹ lọ́jọ́ 25 oṣù kejì ọdún 2023. nígbà náà ni Àtíkù sì fìdí rẹmi ó lulẹ̀ pọ̀ látìgbà náà ló sì ti ń jà raburabu kiri. àmọ́ bí ẹgbẹ́ wọn kò ti wọlé báyìí bẹ́ẹ̀ ni àwọn ọmọ ẹgbẹ́ PDP níjọba ìbílẹ̀ Gboko ní ìpínlẹ̀ Benue níbi tí Ayù ti wá yọ òun fúnra ẹ̀ dànù gẹ́gẹ́ bí alága wọn ní kó yẹ pé ara ẹ̀ lálága níbìkan. ìbẹ̀rẹ̀ oṣù kẹta 2023 nìyẹn wọ́n ní kò sanwó ẹgbẹ́ ni o ó sì tún ṣojú méjì. èrè ló pe ọ̀rọ̀ náà ń lọ bá sáré gba ilé ẹjọ́ lọ àmọ́ lọ́jọ́ kejì oṣù kẹfà June 2 2023 ọjọ́ Jímọ̀ tí kò dáa kan ni fún Ẹ̀yọ̀chà Ayù ọjọ́ náà ní ilé ẹjọ́ pàṣẹ kí wọ́n yọ ọ́ dànù bí alága PDP. kó tó dìgbà náà wọ́n ti yan Umar Damagum gẹ́gẹ́ bí adelé alága ẹgbẹ́ PDP ọjọ́ 28 oṣù kẹta 2023 ni wọ́n ti yàn án. láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ẹ̀yìn Wike ni Damagum wà kódà àwọn èèyàn rí i pé òun Wike ló ń ṣiṣẹ́ kí Damagum lè di alága PDP gan. àmọ́ nígbà tí Damagum rí i pé Wike ń gbé òun wọ inú igbó lọ àti pé àwọn aṣáájú ẹgbẹ́ PDP tó kù kò fẹ́ràn òun nítorí Wike lọ́dún yìí ó bẹ̀rẹ̀ sí í jó padà títí di bí a sì ṣe ń wí yìí àárín òun àti Wike ti ń dàrú lọ. àmọ́ ẹnìkan wà tó jẹ́ kò sí bí ìyẹn ṣe lè bọ́ nínú okùn tí Wike kì bọ́ lọ́rùn
ìyẹn náà sì ni akọ̀wé ẹgbẹ́ wọn sẹ́kítìrì yìí gan-an lọmọ Wike. Òun sì ló máa ń ṣe iṣẹ́ ẹ̀ nítorí gbogbo ohun tó bá ti wí fún òun ni yóò ṣe. Samuel Anyanwu yìí ti di egun ẹja sí alága Damagan fúnra ẹ̀ lọ́rùn láti ìbẹ̀rẹ̀ ọdún yìí nítorí bí àwọn aṣáájú ẹgbẹ́ tó kù ti ní àwọn kò fẹ́ akọ̀wé ẹgbẹ́ náà mọ́, wọ́n fi Damagan sílẹ̀ pé kó sì máa ṣe adelé alága ẹ̀ lọ. Àmọ́ Wike kò gbà kí Anyanwu fipò akọ̀wé sílẹ̀. Anyanwu sì rèé kó lè kọ̀rọ̀ sí Wike lẹ́nu nítorí ó wà lára àwọn dàrẹ́kítọ̀ àwọn iléeṣẹ́ tí wọ́n fi ń gba ilẹ̀ Àbújá. Wike ló sì fi síbẹ̀, òun náà ló sì ń fọwọ́ sí ilẹ̀ Àbújá tí wọ́n bá gbà. Nídìí èyí, Ṣàngó kì í kọ ohùn orógbó, ohun tí Wike bá fẹ́ dandan ni kó ṣe é. Àti pé nítorí tí òun Anyanwu ti wà nípò akọ̀wé PDP kí Damagan tó gba ipò alága náà, Anyanwu lágbára jù ú lọ, òun ló sì ń pàṣẹ ohun tí Wike bá fẹ́ fún un. Torí bẹ́ẹ̀ Damagan náà ti gba oríṣiríṣi nǹkan lọ́wọ́ Wike, ọ̀rọ̀ sì ti débi tí kò mọ ibi tí yóò yà sí mọ́. Bí Wike ni kó máa bá lọ ní o, àbí àwọn aṣáájú ẹgbẹ́ tó kù tí Ṣèyí Makinde ń ṣojú wọn báyìí ni. Èyí tó ṣàhàn gbangba ni pé ẹgbẹ́ PDP kò nísinmi láti ìgbà tí Damagan ti di adelé alága wọn. Lónìí ìjọ̀gbọ̀n, lónìí wàhálà ni. Ọ̀rọ̀ náà lè débi pé gómìnà ìpínlẹ̀ Benue nígbà kan Gabriel Suswan ti sọ àsọtẹ́lẹ̀ burúkú sí PDP. Ó ní bí àwọn àgbààgbà ẹgbẹ́ náà kò bá múra kí wọ́n tètè ṣe àtúnṣe sáwọn ohun tó bàjẹ́, ẹgbẹ́ náà kò ní di 2027 tí yóò fi pàfùká pátápátá. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ náà kò ṣẹ̀ṣẹ̀ nílò pé wọ́n ń lọ wọṣẹ́ sí i. Ohun tó ń ṣẹlẹ̀ ti fi hàn pé ẹgbẹ́ náà ń lọ sópin ìgbàgbé bí wọn kò bá tètè wá nǹkan ṣe sí i. Àwọn gómìnà ń fojoojúmọ́ lọ ni. Àwọn kan ti lọ, àwọn bíi 5 míì wọ́n sì ń palẹ̀mọ́ lọ́wọ́lọ́wọ́, wọ́n fẹ́ jápa. Bẹ́ẹ̀ làwọn aṣòfin àti àwọn aṣáájú ẹgbẹ́ pàápàá. Ọ̀nà tí àsọtẹ́lẹ̀ náà kò fi wá níṣe mọ́ PDP lórí ni àwọn aṣáájú ẹgbẹ́ náà bẹ̀rẹ̀ yìí. Ohun tí wọ́n fi ìpàdé sí òní yìí, ìpàdé àwọn apàṣẹ ẹgbẹ́ náà nìyẹn, níbi tí wọn yóò ti yanjú gbogbo ohun tó wà nílẹ̀ pátápátá. Àmọ́ Wike kò fẹ́ kí ìpàdé náà ṣe é ṣe. Ó sì ti kí orí Anyanwu tí ṣe akọ̀wé ẹgbẹ́ náà mábẹ́. Àwọn ìgbìmọ̀ apàṣẹ ẹgbẹ́ yìí ti yọ Anyanwu, àmọ́ Wike kó àwọn míì jọ, ó ní àwọn ìgbìmọ̀ náà kò lè yọ. Ìpàdé tí wọ́n pè sí òní yìí kù ọjọ́ 5 péré ní Damagan tí ṣe adelé alága ní ìpàdé náà kò lè wáyé mọ́. Àwọn ti sún síwájú nítorí Anyanwu akọ̀wé tó yẹ kó sáyìn ìwé kò sáyìn ẹ̀ o. Ìyẹn làwọn ìgbìmọ̀ apàṣẹ ẹgbẹ́ fi sọ pé èyí tí wọ́n gbédè yìí kò ní ṣeé ṣe, wípé àwọn ni àwọn yóò ṣe ìpàdé àwọn yóò sì ṣe tí kinní kan kò ní ṣe. Adolphus Wabara tí ṣe alága ìgbìmọ̀ àwọn bàbá ìsàlẹ̀ ẹgbẹ́ Board of Trustees BOT ti sọ bẹ́ẹ̀. Ó ní nǹkan ló ń ṣe Damagan tó fi ní ìpàdé kò ní wáyé, pé ìpàdé tàwọn yóò wáyé dandan ni o. Bọ́dé George ti ní gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí pé Wike ni o, àwọn Tinubu ló sì ń lò ó. Taofik Alápájà tí í ṣe igbákejì alága PDP láti ẹkùn gúúsù Nàìjíríà ti ní kò sí ohun tí yóò dá ìpàdé àwọn dúró, àwọn yóò ṣe ìpàdé náà dandan ni. Bẹ́ẹ̀ ni Wike náà ń lérí pé ẹ̀yin Anyanwu akọ̀wé àti Damagan adelé alága lòun wà, gbogbo ohun tí wọ́n bá sì ṣe lòun faramọ́ ní tòun. Bẹ́ẹ̀ kò sí ohun tí àwọn yẹn fẹ́ ṣe náà ju pé ìpàdé òní kò gbọdọ̀ wáyé lọ. Nígbà tí alága kò bá sí nípàdé, tí ẹni tó ń pe ara ẹ̀ ní sẹ́kítìrì kò bá sí nípàdé ọ̀hún, báwo ni ìpàdé náà yóò ṣe rí o? Àwọn méjèèjì ni wọ́n pàdé lálẹ́ ọjọ́ àìkú Sunday nílùú Àbújá, bí àwọn ti Ṣèyí Mákindé ti pàdé níbi tí Taofik Alápájà ti ṣáájú wọn. Bẹ́ẹ̀ náà ni àwọn ti Wike náà pàdé níbi tí Damagan àti Anyanwu ti darí ìpàdé ọ̀hún. Bí àwọn ti Wike ti láwọn ò ṣèpàdé sẹ́ẹ̀, bẹ́ẹ̀ làwọn ti Mákindé ní dandan nípàdé náà ó gbọ́dọ̀ wáyé, yẹ̀kín nìkan ò lè yẹ. Onílò ní jẹ́ ẹni tí a bẹ̀ lọ́wẹ̀ ni o. A ó máa wo ibi tí ẹgbẹ́ PDP yóò bá yọ nínú ìṣòro wọn. Ọláyíwọlá alága ló yẹ ìpàdé àwọn PDP ọ̀hún wò fún ibùdó àgbáyé fún àṣà àti ìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. Ẹ kú kalẹ̀.